أعوذ بالله من الشيطان الرجيم. الله. بسم الله الرحمن الرحيم. الله. إن الحمد لله نحمده ونشكره ونستعينه ونستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله والصلاة والسلام على حبيبنا رسولنا محمد صلى الله عليه وسلم. 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 وعلى آله وأصحابه ومن تبع هداهم بإحسان إلى يوم الدين وبعد. adúpẹ́ fọ́lọ́run. alhamdulillah. ẹ jẹ́ adúpẹ́ dáadáa. alhamdulillah. ẹ jẹ́ apárí àyà náà délẹ̀. alhamdulillah rabbil alamin. a ní ẹni tí a lè dúpẹ́ fún jọ Ọlọ́run lọ. òun náà ni ò sì béèrè nǹkan kan míì lọ́wọ́ wa jọpẹ́ lọ. bá a bá sì rí gbogbo ohun tó ṣe fún wa ọ̀rọ̀ wa ó ṣe déédéé ọpẹ́. àkọ́kọ́ ọpẹ́ wa pàtàkì rẹ̀ òun ni pé Ọlọ́run ṣe wá ní mùsùlùmí. alhamdulillah. bí ó bá ṣe wá ní mùsùlùmí àwa náà bá wà nú àwọn kan tí ń fẹsẹ̀ rìn káàkiri ayé. àbá wà nú ẹni tí ó máa gbàjá mọ́nú. àbá wà nú ẹni tí ó máa pàtẹ́wọ́ fọ́lọ́hun. oríire wa yìí mọ́mọ́ sọ́dọ̀rí burú mọ́ wa lọ́wọ́. àmín. wallahi laula Allah ma tadaina. Fawallahi laula Allah ma tadaina. Masha Allah. Wa ma tasaddaqina wala sallaina. وما تصدقنا ولا صلينا. àfààní mo búra. Wallahi. ó ní mo fi ọba tó ní ẹ̀mí mi lọ́dọ̀ mo fi búra. Wallahi. àfààní mo fi jọ́ tí ó kù èmi nìkan pẹ̀lú Ọlọ́run náà mo fi búra. Wallahi laula Allah ma tadaina. Allahu akbar. وما تصدقنا ولا صلينا. وما تصدقنا ولا صلينا. àfààní irú ọ̀nà yìí tọ́lọ́hún fi àmọ̀ yìí a lè dá mọ́ Ọlọ́run nìkan náà ni torí pé yahdi man yasha. wa in yudillu. idlala li abdi adallahu. in sha'a. wa in sha'a idlala li abdi adallahu. bọ́lọ́n bá fẹ́ ṣì ẹ̀dá kan lọ́nà yóò sọnù pátápátá. وإن شاء إدلالا لعبد أضله. gbogbo ohun tí ọ̀jẹ̀ mọ́lọ́run ni ó máa pè lọ́lọ́run. إن شاء إدلالا لعبد أضله. àníjọ́ dáwọ́ Ọlọ́run mọ̀ bá a bá fẹ́ sọ ìyànnú àásọ̀nù fúnra wa. وإن كان ذا علم غدا علمه سترا. Allah. وإن كان ذا علم غدا علمه سترا. ọwọ́ pé Ọlọ́run fi wá mọ̀nà
ọ̀nà adúpẹ́ fún yẹn náà. وما مثلي ọwọ́ pé ọlọ́run fi wá sójú ọ̀nà adúpẹ́ fún yẹn náà. ọba tó wá fi wájú ọ̀nà náà má padà sí wa lọ́nà mọ́ o. آمين orí ń tọ́ bá wù ọ́ ló ṣe. o lè gbé ìmáàmù lọ ṣọ́ọ̀ṣì. o lè gbé ìmáàmù lọ ilé babaláwo. kò sí ń tọ́ fẹ́ ṣe tó ṣe ẹnìkan òkú ní ibi ọ́ léèrè. wọn náà lọ sọ pé la yusalu amma yaf'al. وهم يسألون ọ̀lẹ́ لا nìkan ò ní bí ọ́ léèrè. يسأل عما يفعل ọlọ́run lẹ́nìkan ò ní bí èmi ọlọ́run léèrè. لا يسأل عما يفعل Masha Allah. وهم يسألون ọlọ́run lèmi ó bí yín léèrè o ẹ̀ lè bí èmi ọlọ́run. لا يسأل عما يفعل وهم يسألون. ńgbà tọ́rọ̀ wá rí bẹ́ẹ̀ àti la dúpẹ́ fọlọ́run. الحمد لله. ọpẹ́ ẹlẹ́ẹ̀kejì ni pé a wà láyé lọ́dún tó kọjá. bẹ́ẹ̀ni. a sì bẹ lọ́hùn láàyè yìí náà pé ìwọ ọlọ́run sọ wá dẹ̀mí o. ńjọ́ náà ọlọ́run gbà tàwa kan kò gbà tàwọn kan o. bẹ́ẹ̀ni. ńjọ́ náà ni Àsàrẹ́lù ti ń fọwọ́ tọ́ wọn léjìká pé má wulẹ̀ tọrọ ẹ̀mí o ò lè sí ń bẹ̀ mọ́. وقل الحمد لله سيريكم آياته فتعرفونها Jalla malamu. وما ربك بغافل عما تعملون. bó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká dá ọpẹ́ náà ká fi hàn ọlọ́run. gbogbo wa ládùúpẹ́ ẹni ọlọ́run ọba ṣe lóore látọdún tó kọjá máa wò wá ràn ni o bọ́lọ̀ ń bá ṣe ọ́ lóore láàrin ọdún tó kọjá sásìkò ìnáwó rẹ sókè pé ọlọ́run ṣe mí lóore ọlọ́run ṣe mí lóore o ọlọ́run ṣe mí ó lóore. ṣe mí lóore má jẹ́ ó bàjẹ́ o ọlọ́run má jẹ́ ó bàjẹ́. ẹ jẹ́ á káwọ́ wa lẹ̀ káwọ́lẹ̀ gbogbo ẹni ọlọ́run bá ṣe lóore láàrin wa tó sì mọ̀ pé lóòótọ́ ọlọ́run ṣe òun lóore oore ọ̀hún sì tẹ́ lọ́rùn kọ́ bá débi rọ́bà tí wọ́n gbé kalẹ̀. oore àlàáfíà. ká máa sọ pé bí Bá ń kówó tí mi tèmi síbẹ̀. Ramadan yìí ṣe ń tán. Bí wa Muhammad صلى الله عليه وسلم. àdúrà gbogbo wa ó gbà آمين. Amina. oore tá a rántí àbí tá a rí tá a dúpẹ́ lé lórí Allah. ọlọ́run má jẹ́ ó bàjẹ́ Amina. àlékún oore ìdùnnú ọlọ́run kó ṣe fún wa Amina. ọlànàbí wa Muhammad. Sallallahu alaihi sọ wasallam. síwájú ọ̀rọ̀ akí the chief imam of Ansarudeen Egbe branch dáadáa yín ò ní bàjẹ́ o Amina. dáadáa yín ò ní bàjẹ́ o Amina. ẹ láṣeyọrí o آمين. Àmín. ẹ láṣeyọrí o Àmín. wàhálà yín ò ní já sásán o آمين. ọlànàbí wa Muhammad. صلى الله عليه lẹ́yìn وسلم. náà àwa lọ sọ́dọ̀ chairman Egbe dáadáa wọn ọlọ́mọdé ó bàjẹ́ آمين. dáadáa wọn ọlọ́mọdé ó bàjẹ́ آمين. irú aláàjì wa náà àwọn chairman gidi nìyẹn torí wàhálà àtẹgbẹ́ yìí kìí sú wọn wàhálà àtẹgbẹ́ yìí kìí sú wọn ọlọ́run lọ́mọ bí wọ́n lọ lónìí ní tá a fi rí wọn ń bí wàhálà ẹgbẹ́ yìí sú wọn wọ́n lè po Ìbàdàn lẹ́ẹ̀mẹ́fà wàláyé. láàrin oṣù wàláyé. bàbá wa náà dáadáa wọn ọlọ́mọdé ó bàjẹ́ àmín. ọlànàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. lẹ́yìn náà a tọrọ fún sẹ́kítírì ẹgbẹ́ náà ọlọ́run kó ṣe dáadáa fún آمين. ọmọdé ni ọlọ́njọ́ náà ó dàgbà àmín. ọlànàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. lẹ́yìn náà àwa tọrọ fún the chairman of this occasion Dr. wa
ọlọ́run kọ́ ọlá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. ẹni má padà sí ìború Àmín. ẹni má padà sí ìború Àmín. ẹni má padà sí ìború Àmín. ọlá nàbí wa Muhammad sallallahu alayhi àárín ẹ̀yin pẹ̀lú ọlọ́run wọ yọ̀wọ̀ láǹdẹ̀ Muhammad ọlọ́run ò ní jí ó bàjẹ́ o àárín yín pẹ̀lú ọlọ́run ò ní bàjẹ́ o gbogbo ń tẹ́ wá ń fẹ́ lọ́wọ́ ọlọ́run ó ṣe fún yín Owó àdúrà nírọ̀rùn rẹ̀. ní kọ̀kọ̀ ní gbangba ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ Secretary. ọlá nàbí wa Muhammad sallallahu alaihi ọlá la hawla wala quwwata Illa billahi al-aliyyil azim. sẹ́kítírì lẹ́rí hùn Secretary náà. Ó ẹ̀rí sanwó àdúrà bàbá. Ó tún sọ tàwọn ajá náà sí. chairman wa gbé wèlé lọ́wọ́ Allahu Akbar. lòun náà sì ń ka lọ wá kódà bí chairman ó bá ń bẹ ń jókòó yóò pẹ irú tí mo fẹ́ gan nìyí yes orí mo mọ irú èèyàn tí chairman jẹ́ abẹ ọlọ́run dáadáa wa ọlọ́run má jẹ́ ó bàjẹ́ o Àmín. tọ́ lẹ́yìn náà mo wá kí àwọn bàbá láti inú Ansarudeen bàbá wa láti Ìjẹ̀bú Òde ntọ́lọ̀ ńlẹ̀ máa ṣe náà ni ẹ máa ṣe Allahu akbar. ẹ̀yin náà lẹ ṣí à Ìjẹ̀bú Òde of Ansarudeen Bẹ́ẹ̀ni. ẹ sì náwó ẹ nára Bẹ́ẹ̀ni. kódà ẹ tún sọ fún wa pé owó tí n ó tún fún yín tí n ò gbọ́dọ̀ sọ n ò ní sọ èyí tí mo fún yín mo fún yín lẹ́yìn o èyí tí n ó wà á tẹ̀sẹ̀ fún yín fún gbogbo ń tẹ́lẹ̀ dáwọ́lé n ò ní sọ yẹn jáde Dọ́bù rẹ̀ wọ́n fún wa níbí lẹ́nu. ọlọ́run ó ṣàánú wa Àmín. ọlọ́run ó ṣàánú wa Àmín. ọlọ́run ó ṣàánú wa Àmín. ọlá nàbí wa Muhammad Sallallahu àánú alayhi wa ọlọ́run sallam. yóò máa dé bá wa Àmín. ọlá la hawla wala. ولا قوة إلا بالله العلي العظيم. tọ́ wọ́n ní chairman wa wọ́n ní ó ṣe wọ́n bí ibà ni náà ni òjì á rí wọn ọlọ́run wọlá pé a mọ àìrí wọn a mọ lára ọlọ́run bá wa fún wa lálàáfíà Àmín. ọlọ́run bá wa fún wa lálàáfíà آمين. ẹ bá mi ṣe yí láàfin kan fún chairman náà Bismillahir Rahmanir Rahim. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. آمين. bàbá wa níjẹ̀bú Òde náà ọlọ́run bá wa ṣàánú yín o àwọn tí wọ́n lè gbé gan ni ọlọ́run bá wa ṣàánú yín o ọlọ́run bá wa ṣàánú yín o ọ̀làlá haúlà ولا قوة إلا بالله العلي العظيم. tọ́ àwa darí lọ sọ́dọ̀ àwọn ìyá wa látòrí chairperson ó fi kárí gbogbo ọmọ ẹgbẹ́ lóbìnrin pẹ̀lú akọ̀wé wọn pẹ̀lú treasurer wọn àti gbogbo ẹgbẹ́ alásàlátù àwa tọrọ fún chairperson ti ìjókòó yìí lénìí ọlọ́run ní jẹ́ ọtán lọ yín آمين. òní tán di yín o آمين. ọlá nàbí wa Muhammad. صلى الله عليه وسلم. mo wá tọrọ fún gbogbo ẹ̀yin ìyá wa lápapọ̀ ẹ ṣe àmì lẹ́ẹ̀mẹ́ta آمين. آمين. Odeji. آمين يا الله. ẹ jèrè àwọn ọmọ yín Àmín. ẹ jèrè àwọn ọmọ yín Àmín. ẹ jèrè àwọn ọmọ yín Àmín. ọlá nàbí wa Muhammad. صلى الله عليه وسلم. kábíyèsí mọ̀ ń bọ̀ wá bá kábíyèsí ebi kábíyèsí la pè wọ́n bẹ́ẹ̀ni kábíyèsí o kábíyèsí sà. ẹ bá ń pariwo ọlọ́run ni Ew. gbogbo àwọn kábíyèsí tẹ ẹ bá wọn pé á jẹ́ mùsùlùmí ẹ máa ṣe ṣéwù fún wọn ni ẹ tún bá mi wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí i ẹ tún bá ń wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí i tọ́ ọlọ́run ó jẹ́ kẹ́mi yín ogun Àmín. adé ọ̀pẹ lórí Àmín. bàtà ọ̀pẹ lẹ́sẹ̀ Àmín. ìrùkẹ̀rẹ̀ ọ̀dì òkìnnì máa yín lọ́wọ́ Àmín. ọlá nàbí wa Muhammad Sallallahu alayhi wa sallam. abẹ́ ọlọ́run afọkànso rẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run wọlá ààyè tó tò yín sí lọ́dọ̀ ara rẹ̀ ẹ láṣeyọrí o Àmín. ẹ láṣeyọrí o ẹ láṣeyọrí o torí ubu thalathin wajibun
واجب بحقيقة فضل فضل. إذا كنت ترجو لنيل المكارم ما شاء الله. يجب حب الوالدين وعالمين وسلطان بلدي وسلطان بلد لا تكن كالبهائم وسلطان بلد لا تكن كالبهائم. èèyàn mẹ́ta la èèyàn lódì. وحب ثلاثين ọ̀ranyàn la gbọ́dọ̀ fẹ́ràn wọn ọ̀ranyàn. ẹ ṣeun sá. واجب بحقيقة ọ̀ranyàn ló fi gbọ́dọ̀ fẹ́ràn àwọn èèyàn mẹ́tẹ̀ẹ̀ta. إذا كنت ترجو لنيل المكارم nítorí pé ọlọ́run fún rẹ̀ ló ti fi agbára máa jẹ́ èèyàn máa mú ayé dání ó ti fi sí wọn lára. ọ̀wá gbọ́dọ̀ ní ẹnìkan kan wọn lódì. alákọ̀ọ́kọ́ ń bẹ̀. يجب حب الوالدين a gbọ́dọ̀ yan yá wa àti bàbá wa a gbọ́dọ̀ yan wọ́n ní odi o. يجب حب الوالدين ẹni títí ẹ̀ ọ́ bàjẹ́ láyé dálkìámà òbí rẹ̀ ní ọ̀tàkù. يجب حب الوالدين ọ̀ranyàn ni kò fẹ́ kódà àmì ẹ̀ bá pè ìyá rẹ̀ lájẹ́ ládùúgbò ó yẹ kó o máa fi proud Máa ni fi pé proud ni. ẹnikẹ́ni tó bá tọ́ọ̀chì mi bí wọ́n bá bí ẹ dá mọ́mì mi ó jẹ́ tán lórúkọ kan. ìwọ ta sí mi wò. يجب حب الوالدين ọ gbọ́dọ̀ bàbá rẹ̀ mu tí ó ń kónú gọ́tà káàkiri ọwọ́ ìwọ náà tó ń lọ bá dádì pé dádì ẹ̀ lójú tì rárá o no. ọ fẹ́ báyé ara rẹ̀ jẹ́ ni. يجب حب الوالدين yajibu hubbul walidayn. يجب حب الوالدين ọ̀ranyàn ni kó o fẹ́ràn àwọn òbí rẹ̀ méjèèjì àyíṣì gbìjà àyà ẹni lọ́dọ̀ bàbá ẹni rárá. dádì ẹ̀yin náà wíkẹ́ẹ̀dì díẹ̀ tó bá wù ọ́ títí tó bá mérí báyìí ayé èrè àtàríkì àmọ̀ ti bàjẹ́ ó wá kó dádì ó lọ́wọ́ kírun ọlọ́run ní gbà. ó ní kí mọ́mì máa fọ́ wọn létí. يجب حب الوالدين ọ̀ranyàn ni kó o fẹ́ràn àwọn òbí méjèèjì وعالمين ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni kó o fẹ́ràn àáfàá. وعالمين wọ́n ní ìmáàmù yín mu tí ó ń ta tẹ́tẹ́ ó ń ṣe ṣìnà ọwọ́ á ní wò ní kírun lẹ́yìn rẹ̀ bọ́ ọ bá dárun náà kí ọlọ́run ní gbà. وعالمين àyèyàn àfáà lódì fi ilẹ̀ nbí tí bá gbé ń ṣe tiẹ̀ ìbá ìké Kùránì tán kó mu tí yóò gbárin kọ̀ọ̀kan ọ̀rọ̀ rẹ̀ ń bẹ lọ́dọ̀ ọlọ́run. يجب حب الوالدين وعالمين وسلطان بلدي وسلطان بلد لا تكن كالبهائم الله. وسلطان بلد لا تكن كالبهائم. àyèsí ìyànba àlú àyèyànba àlú lódì. وسلطان بلد àyànba ńjọ́ bẹ́ẹ̀ bá jọ dupò ọba ńjọ́ ọba ti já mẹ́nìkan lọ́wọ́ ẹni ọjà mọ́ lọ́wọ́ ntí ọjà mọ́ ọ lọ́wọ́ tètè lọ́ọ̀rẹ́ bá a kábíyèsí tí wọ́n ti ṣe fún ńjọ́ ọjà mọ́ lọ́wọ́ náà lọ́ọ̀bì ọlọ́jọ́ pé kábíyèsí bọ́ọ̀ bá wí bẹ́ẹ̀ ó ti hàn àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ lè mà ìwọ náà ò sì ní ráyè ṣe mọ́ ò ní sinmi tó fi kú. وسلطان بلد وسلطان بلد لا تكن كالبهائم. Allah. وسلطان بلد لا تكن كالبهائم. àwọn èèyàn mẹ́ta táyà yẹn lódì nù o mọ́yàn yá rẹ̀ lódì mọ́ o mọ́yàn yá rẹ̀ lódì mọ́ o òní dádì wọn ọ̀nà kọ́ bọ̀ lé mi lórí kọ́ bọ̀ wọn ọ̀ràn mi lọ lé gbogbo àwọn tó kàwé bí èbó inú dictionary wọn sọ
ìwọ sì lọ kọ́ṣẹ́ mẹkáníìkì o sì rí ṣe ń bẹ̀ àbí o tún ní máa tọrọ fún bàbá ń pẹ́ bàbá ọlọ́njẹ ẹ jẹ́ pẹ́ ọ gbọ́dọ̀ yàn yá rẹ lódì bàbá rẹ ọ gbọ́dọ̀ sọ pé òun kọ̀ yá rẹ kí wọn náà wá sọ pé mami dádì ti kọ̀ yín ọkọ̀ yín nù ayé àtàríkì àmà rẹ ló fi ń ṣeré hùn. yajibu hubbul walidaini wa alimin. Masha Allah. wa sultani balidin la takun kalbaimi. Allahu akbar. وسلطان بلد لا تكن كالبهائم. Ọlọ́run má jẹ́ àṣìṣe o. آمين. Ọlọ́nàbí wa Muhammad. الله عليه وسلم. Tọ́ àdúpẹ́ fọlọ́run. الحمد لله. Nǹkan tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí religion wọ́n ní ẹ̀sìn and humanity. àti ìjọmọlúàbí èèyàn bá a bá ń sin lọ́run tí ọba sọmọlúàbí ń bẹ̀ àbá amansura الله. atẹ́gùn ti gbé lọ kò sáǹfààní kankan ń bẹ̀. ọ̀nà tá a lè fi mọ̀ pé láì sí ìjọmọlúàbí ẹ̀sìn ò wúlò bó o ti wulẹ̀ kó o múra sẹ́sìn tó bí ọba ti sọmọlúàbí ń bẹ̀ wàláyé àǹfààní kankan ò sí ń bẹ̀ fọ́tẹ́rì àṣẹ. a'udhu billahi minash shaitanir rajim. Masha Allah. bismillahir rahmanir rahim. O ṣe. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة ذلك bá a bá wo ọ̀rọ̀ ẹ̀sìn pẹ̀lú ìjọmọlúàbí ẹ̀kọ́ wo la fẹ́ kọ́ lára Nabi Muhammad ẹ̀kọ́ tá a bá lè kọ́ lára Nabi náà ní ká kọ́ ìwà ti pegedé sára Nabi Muhammad sallallahu alayhi wa sallam. ìjọmọlúàbí pegedé sára Nabi Muhammad sallallahu alayhi wa sallam. gbogbo ká sì gba ìtẹ́lọ́rùn ká ní ìtẹ́lọ́rùn ó pé sára Nabi Muhammad. لقد كان لكم في رسول الله uswatun hasana. أسوة حسنة. Ọlọ́run ní àríkọ́ṣe dáadáa ti wà látara Nabi wa Muhammad. لمن كان يرجو الله واليوم الآخر Allah. وذكر الله كثيرا. Fadal. وذكر الله كثيرا. Ọlọ́run laqad kana fi rasulillah. لقد كان لكم في رسول الله uswatun hasana. أسوة حسنة. Ìjẹ́ ìwà ọmọlúàbí ó pé sára Nabi Muhammad. أسوة حسنة. Gbogbo ń tó dáa tẹ̀dá fi lólé ayé ó wà lára Nabi Muhammad. أسوة حسنة. Ẹni tí ó wà ní ìwà pẹ̀lú ẹ̀sìn liman kana yarjullaha wal yawmal akhir. لمن كان يرجو الله واليوم الآخر Allahu akbar. وذكر الله كثيرا. Allahu akbar. Allahu akbar. Masha Allah. لقد كان لكم في رسول الله أسوة حسنة. Ọlọ́run ní ìjẹ́wọ́ ọmọlúàbí tí ń bẹ pẹ̀lú Ànábì Muhammad.
ẹ kọ́ṣe rẹ̀ látara ànábì náà. لمن كان يرجو الله واليوم الآخر. gbogbo ẹni tó bá mọ̀ pé ayé tá a wà ń bẹ̀ yìí òun ò fi bẹ́ẹ̀ lẹ̀ ńjọ́ kan tí ó lọ jábọ̀ fọlọ́hún ó pa ìwà ó papọ̀ mẹ́sìn ni. وذكر الله كثيرا. torí kò sí ní tá a fẹ́ fẹ̀sìn rẹ ṣe ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر واليوم الآخر واليوم الآخر. ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين جل ماله وابن السبيل والسائلين وفي الرقاب. الله أكبر. وأقام الصلاة لا تعروا وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون. ẹ pariwo Ọlọ́run lẹ́ẹ̀kan náà jàmá. gbé ọwọ́ rẹ méjèèjì yóò kí o fi pariwo Ọlọ́run. Ọlọ́run ní laysa al-birra. ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب. ọ̀pọ̀lọpọ̀ ó kírun yóò sì máa rin iwájú mọ́lẹ̀ ká lè bá a mọ̀ pé ń kírun iwájú àwa dàpá dì eyín kò pé ọlọ́mọ àlìjẹ́nà. yóò di kókó. ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب. kó o wá kírun rẹ náà ńgbà tá a bá ká yìí là kó o kí àyílà rákà mẹ́rin dojúkọ gábàsì bọ́ ọ bá kí i tán eegun rẹ tún lé dojúkọ yán mọ́ kó o tún kí mẹ́rin bẹ́ẹ̀ tún wá dojúkọ apá ọ̀tún rẹ o tún kí bẹ́ẹ̀ dojúkọ apá òsì kó o tún kí bẹ́ẹ̀ kó o máa kí gbogbo wákàtí márùn-ún ní igun mẹ́rẹ̀ẹ̀rin lójoojúmọ́. Ọlọ́ni laysa al-birra. ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب. Ọlọ́ni gbogbo ń tó ń kí yẹn kò wúlò lọ́dọ̀ èmi Ọlọ́run kò wúlò lọ́dọ̀ mi. ولكن البر ولكن البر من آمن ntọ́ yẹ kó o mú mẹ́sìn o mú mà بالله. ìrun kíkí nìkan kọ́ ni ìsìn lọ́hùn بني. ìrun kíkí nìkan kọ́ ọba tó ní akírun ńgbà tí ó ṣàlàyé ẹ̀ fún ànábì Musa عليه الصلاة والسلام. Ọlọ́run ní èmi ni innani ana Allah. إنني أنا الله. Ọlọ́run lémi ni o èmi أنا الله. èmi lọ́lọ́hun أنا الله. kìí sọ ọlọ́run táwọn èèyàn ń wí o ọlọ́run ẹni ọlọ́run lásán lèyàn ọlọ́run lémi ni ọlọ́run. إنني أنا أنا الله. èmi
èmi tí mo lè hun yín lórí tí mo ní ẹ ṣe tẹ́ ẹ ṣe. أنا الله ọlọ́run lémi ni èmi ni. لا إله إلا أنا ọlọ́run ní kò sẹ́ni tí bá mi jẹ́ èmi èmi Allah. èmi Allah. èmi Allah. èmi Allah. èmi Allah. èmi. Allah. لا إله إلا أنا njọ́ tí ẹnìkan bá fi ọwọ́ gbáyà ara rẹ̀ báyìí tó pé èmi tó sì désàlẹ̀ ẹkùn rẹ̀ kò sí láyé máa ń jọ́ náà. Allah. لا إله إلا Ana. ọlọ́run lémi ni o èmi kò sírù mi o. ọlọ́run ní wọ Musa bọ́ ọ bá pọ̀ mọ̀ mí èmi ni o. إنني أنا الله ẹnìkan yìí bá mi jẹ́ mi o. أنا الله bẹ́ẹ̀ bá bímọ tẹ́ ẹ bá sọ ní Allahu láàárọ̀ yìí kò gbọ́dọ̀ dìrọ̀lẹ́ tí ó fi kú láyé. Allah. إنني Ana Allah. ọlọ́run lémi ni o èmi ẹnìkan kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀. لا إله إلا أنا ọlọ́run ní kò sẹ́ni tí jẹ́ mi èmi nìkan náà ni. فاعبدني ẹ wá ìwọ Musa máa jọ́sìn fún mi jọ́sìn fún mi jẹ́ ẹrú sìn mi. وأقم الصلاة لذكري وأقم الصلاة Salata li dhikri. ọlọ́run ní kírun fún mi lè dhikri. Mo fi rántí mi. ọkàn fi rántí mi náà ni ìrun kíkí ọjà máa kankan ju pé kó fi rántí ọlọ́run lọ. Irun yẹn kọ́ la fi dá sánmà. ẹni ó rántí ọlọ́run láfẹ̀mọ́júmọ́ àsùnbà àyílà àlásàrì magrib ìṣáì lẹ́ẹ̀márùn lójúmọ́ ó rántí ọlọ́run lẹ́ẹ̀márùn lójúmọ́. Bẹ́ẹ̀ni. a jẹ́ pé àsìkò tó lò tó fi kí àwọn àrùn yẹn tó fún ọlọ́run nínú àsìkò tó fi wà láyé ọ̀pọ̀ ju èyí tọ́lọ́run ní ń bẹ̀ lọ. Allah. ليس البر أن تولوا وجوهكم Laysal birra ọlọ́run ní kò sóore kankan bẹ́ẹ̀ o ò lè ráǹfààní kankan bẹ́ẹ̀ kọ́ ọmọ kírun nígun mẹ́rẹ̀ẹ̀rin ọlọ́run ní kò sáǹfààní kankan bẹ́ẹ̀. ولكن البر ṣùgbọ́n èyí tó láǹfààní من Amana Billah. máa gbọ́ ohun tí wọ́n kà fún ọ yìí o ó ní man amana billah من آمن بالله jalla من آمن بالله àkọ́kọ́ ń bẹ̀ lẹ́yìn tí irun rẹ ò lè wúlò fún nǹkan kan láì sí wà ọmọlúàbí ń bẹ̀ tọ́lọ̀ ń bùkátà. ntọ́lọ́hún ń fẹ́ pẹ̀lú rẹ kó o gbé pẹ̀lú àwọn èèyàn kí wọ́n máa ṣàdúrà fún ọ kó o mọ̀ sí ilé wọn máa ṣàdúrà fún ọ kí wọ́n rántí rẹ wọ́n máa ṣàdúrà fún ọ bọ́ ọ bá sọ̀rọ̀ lásán kí wọ́n ka ọ̀rọ̀ rẹ kún pé bí bàbá bá ti dá sọ̀rọ̀ yìí ó ti parí. ولكن البر من آمن بالله ọlọ́run lè tọ́ dáa jù lóore tó wúlò ń bẹ̀ àkọ́kọ́ ó nígbàgbọ́ pẹ̀lú ọlọ́run. من آمن Billah. Gbàgbọ́ rẹ̀ ó dúró. àkọ́kọ́ nìyẹn o ìmánì rí ó dúró ó nígbàgbọ́ pẹ̀lú ọlọ́run bọ́ bá le Ó dúró. òun náà ni bọ́ bá dẹ̀ òun náà ni irú ariwo tí nàìjíríà ń pa ní ìsìn ariwo ìyà ariwo rán dáradára ariwo aláìní làákàyè Nígbà ń jẹun. àwa ń pariwo ní ìsìn àwa ń pariwo ní ìsìn náà àwa bọ́ títí àwa ń tọ́ ọmọ wa ní í ṣe pírẹsidẹ́ǹtì o. Ìjọba o. ngbà náà làwa bọ́ títì làwa ń lọ de sọ pé ebi ń pa wá o Eh, arìndìn èèyàn eh. ẹ̀yin gbọ́dọ̀ rébi bẹ́ẹ̀ bá rébi ẹ̀yin kọ́ lẹ́ wí. Allah. ní 20 years ago àwọn Rwanda wọ́n kọjá àyè wọn Allah. wọ́n kọ ọlọ́run lẹ̀ wọ́n ò sìn ọlọ́run lèmi náà hàn yín lè mọ̀ wọ́n wá jókòó wọn máa wojú ara wọn bí wọn bá wà lágbo báyìí náà wọ́n ó sì máa wojú ara wọn báyìí ẹ̀mí ó sì máa bọ́ Allah.
ó sì máa rí pẹ́ni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó ti lọọlẹ̀ nígbà tí wọn náà bá wò bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ìwọ náà tún ti fọrùn kọ́ wọ́n wá kú débi pé ọ̀sẹ́nìkan tó fọwọ́ kan òkú ẹnìkan nínú wọn ẹ́ńjìn àpèkínní búdòsà táwọn onítìtì ń lò yẹn òní ẹ fi wá ń rọ òkú dànù kòtò. Allahu Akbar. Ọlọ́run má jẹ́ àríwá ẹ̀. ẹ má jẹ́ apẹ́ntì ọ̀dà lérí ara wa ọlọ́run bá wa tún Nàìjíríà ṣe kí ni yóò tún ṣe ń bẹ̀ kí lẹ fẹ́ kọ́rọ̀ kó tún ṣe Kí ló bàjẹ́? ẹ ti ẹ̀ sọ jáde ńtọ́ bá bàjẹ́ nù ńtọ́ lọ́n ti ṣe ní Nàìjíríà ẹ sọ èyí tí yóò bàbá yìí tún ṣe ń bẹ̀ ṣé kó gbé àsìkò àárọ̀ Nàìjíríà kó gbé lọ sálẹ̀ Rárá. àbí bẹ́ẹ̀ kọ́ Rárá. ká máa kásùn bá ní dédé ìṣáì Rárá. àbí Rárá. èmi ọmọ tí ó tún ṣe ebójú ń rọ̀ Ó ń rọ̀. àbí kò rọ̀ ni Ó ń rọ̀. òórùn máa ń ràn Òòrùn ràn. ilẹ̀ máa ń ṣú Ilẹ̀ ń ṣú. ilẹ̀ máa tún mọ́ Ó mọ́. ooru máa ń mú Òòrùn mú. òtútù máa ń mú òjò máa ń rọ̀ Òjò ń rọ̀. Kí ló tún kù? ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب Ọlọ́run ní kò oore ò sí ń bẹ̀ fún yín kẹ́ kírun fún gbogbo ogun mẹ́rẹ̀ẹ̀rin tó wà lágbàáyé. ولكن البر ولكن البر من آمن بالله. آمن بالله. ẹni ó bá tẹ̀ lófin èmi Ọlọ́run pé hùwà báyìí hùwà báyìí hùwà báyìí ìwọ ọmọlúwàbí ni eléyìí ó kọ́kọ́ Òun ló ṣe dáadáa. ó ti ṣe dáadáa. ولكن البر من آمن بالله ó nígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run ó sì gba kádàrá ìwọ ló mú yàn wá ṣe kò ń bí ó sì ti dolówó ti di bílọ́níà ó wá ń fi hàn nù kí ọ bọ́ bá ti rí ọ tó dúró lẹ́sẹ̀ títí tó bá fẹ́ kọjá yóò fi hàn nù kí ọ agbẹ́ta ní ahànù sí ọmọ èyí ti jẹ́ ebe mi máa mú Ní délé mọ̀mọ́ wálẹ̀ yìí. ṣé lọ́wọ́ pé kọ́lọ́ wọn máa sọ̀rọ̀ tó ju tiẹ̀ fún. Àbí? ولكن البر من آمن آمن بالله. بالله Ọlọ́run lè tó parí oore èyí tó parí oore tẹ́ ẹ fi lè nífọ̀kànbalẹ̀ tẹ́ ẹ fi jèrè láyé àtàlìkìyàmà ó ní pé bẹ́ẹ̀ bá kírun tán ẹ fi wọ ọmọlúàbí sí i. ولكن البر ó nígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run من آمن بالله. obìnrin tí ó máa bọ́kọ rẹ̀ tí ó fi kú Ọlọ́run ti kádà rẹ̀ Wàláì. bọ́ ọ bá torí ẹ̀tọ́ sá fún táwọn ẹbí rẹ̀ wọn àwọn ẹbí rẹ̀ wọn ò èso onímọ̀ràn dáadáa àwọn náà ni ẹ ń sọ fún ọ pé ẹ̀jẹ̀ ṣé bẹ́ẹ̀ làlájà ò ti lò ràwọ̀ yín Ẹ ti jẹ ṣé fọ́. wọ́n níràwọ̀ ni Ẹ ti jẹ tó fọ́. o ní ni Àbí? tó yẹ kó máa jẹun Kó o forí mọ́lé. alájà ti lò ràwọ̀ yín. ولكن البر من آمن بالله Allahu akbar. ولكن البر من آمن بالله. Gbogbo wàhálà ẹ tọkùnrin bá bá ẹ bá mi ṣe. ṣe ṣéwù fún kábíyèsí o ẹ tún bá ń wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí ẹ tún bá ń wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí gbogbo bá a ṣe ń pè yín lọ́dọọdún kò sú yín ayé ò ní sú yín Àmín. ayé ò ní sú yín ayé ò ní sú yín àpadà sí burú ò ní kàn yín ọlá nàbí wa mọ ẹ láti yọrí o ìlú ò ní dàrú mọ́ yín lọ́wọ́ ọ̀làlá haúlà Wala quwwata illa billahil aliyyil azim. tọ́ ولكن البر walakin albirra man amana billah. آمن بالله ó nígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run ó gba gbogbo ntọ́lọ́run ṣe lófin Bọ́lọ̀ ṣe ṣe ìyàwó rẹ̀ ó gbà bẹ́ẹ̀. ó gbà bẹ́ẹ̀ Ẹ̀hẹ́n, gba tìyàwó rẹ̀ ń bẹ́ẹ̀ ẹ̀hẹ́n, Ọlọ́run ní ní ọmọ bọ́ ọ ni ẹ̀hẹ́n. Wọ́n náà ọ̀jẹ̀ máa ṣe dáadáa sí kó lè bá gun mọ́tò láyé máa gun mọ́tò alájà kiri. máa gun mọ́ ìwé máa gun kiri Ìwọ náà bá kó rà fúnra rẹ̀. ta ni ó bù ọ́ ta ni ó bù ebi wọ́n ló ní ìyàwó rẹ̀ walakin albirra من آمن بالله. ó
gbọ́dọ̀ gbà tọlọ́hun bẹ́ẹ̀ واليوم الآخر sì gbà pé ọjọ́ àlìkìyámà ń bọ̀. والملائكة mọ̀ ń bọ̀. wal yawmil akhir. واليوم الآخر ọ gbà pé ọjọ́ kan ń bẹ tí gbogbo ẹ̀ ó pin. واليوم الآخر ìwọ lọ ṣẹ̀ṣẹ̀ ń gbára rẹ̀ ń táìmù tó ń sọ pé wọ́n ń fariwo dà ọ́ láàmú. ọ̀ ń lọ ibi tí ò gbé sáriwo. ó ń lọ bẹ̀. ẹnìkan ò ní dá sí tiẹ̀. Allahu Akbar. ìwọ náà ò ní rẹ́ni tó dá sí tiẹ̀. ọ gbọ́dọ̀ gbà. واليوم الآخر ọ ṣàkáǹtì gbogbo ohun tó ń ṣe pátá. والملائكة ó sì gbà pé gbogbo àwọn màláyíkà pátá. والكتاب ọ gbà pé gbogbo àwọn màláyíkà pátá tọlọ́hun ni wọ́n ń ṣe. àṣẹ ọlọ́hun ni. la ya'sunallah ama amara. ويفعلون ما يؤمرون. لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. bá a bá wò dáadáa ọ gbọ́dọ̀ gbà. ó di mélòó. ó ti di tó jẹ́ pé lórí ìwà ọmọlúwàbí náà ló Ó di fi mẹ́ta. gbà á. من ó di آمن mẹ́ta. بالله واليوم الآخر والملائكة ọgbà táwọn màláíkà ọ gbọ́dọ̀ gbà ọmọ ìjọmọlúwàbí rẹ ìjẹgbèsè ayé rẹ tó fẹ́ lò ló fi gbà á. والكتاب ọ wàá gba àwọn tírà Ọlọ́run gbọ́. àwọn ìwé mímọ́ ọgbà sàbúrà àti dáúdà gbọ́. ọgbọ tàwọ́ràtì gbọ́. Mùsá ọgbọ ìnjíl gbọ́. Ìsá ọ wàá gba ọ̀rọ̀ Ànábì Muhammad. sallallahu alayhi wa sallam. tírà tá a fi ránṣẹ́ sànẹ́bì òun ló lórí gbogbo ẹ̀. والكتاب ọgbà tí wọn bá sọ pé Al-Qur'ani sọ. ò ní máa jiyàn. má bá wọn ìwọ ọmọlúwàbí ti kú omi ọ̀rọ̀ rẹ tó o bá sọ pé o fẹ́ máa yẹ̀ wò pé kí ló dé tọ́lọ́ kò ṣe báyìí. oníṣẹ́bí Kùránì nìyẹn. والكتاب wal-kitab ọgbà tírà Ọlọ́run gbọ́. والنبيين ń gbọ́ والنبيين gbogbo àwọn ànábì Ọlọ́run ló sì nígbàgbọ́ pẹ̀lú wọn. la nufarriqu ọgbà bayna. wọn gbọ́ ọgbà Ìsá gbọ́ bẹ́ẹ̀ni ànábì wa ni. ọgbà ìwọlọ ọkàn ní báwọn pè lọ́mọ ó Ọlọ́run ní pé ó gbọ́dọ̀ gba ànábì Ọlọ́run ní Ìsá o. àwa ń sọ orúkọ ìyá rẹ̀ Maryam. والنبيين ó sì gba Nóà gbọ́ والنبيين ọgbà Lútù gbọ́ والنبيين ọgbà Sọ́líhì gbọ́. والنبيين Allah. والنبيين Ó gbọ́dọ̀ nígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run. àwọn kiriyó ni wọ́n máa ń sọ pé ànábì Muhammad sallallahu alayhi wa wọ́n sallam. ní màmá yín o ẹ fi wọ́n lẹ̀ wọ́n jẹ páànù yá. wàláyé. àwọn ò gbọ́dọ̀ wí bẹ́ẹ̀ àwọn ò gbọ́dọ̀ sọ pé Jésù yín rán dáradára òun kò gbọ́dọ̀ ànábì wa. a gbọ́dọ̀ wí bẹ́ẹ̀ ànábì Ọlọ́run ni kìí sọmọ Ọlọ́run Ọlọ́run ni ń bí ma lámúyàlídì walam yulad. wàlámúyàkúláwó kufuwan ahad. lẹ́yìn pé ń bí ma wọn ò sì bí mi ẹnìkan ò sì lè dá ní tí mò ń dánwò wò ẹnìkan ò lè ṣe nǹkan kan tí mò ń ṣe àwọn náà tí wọ́n mi ń ò pera sì wọn. gbọ́dọ̀ ṣe nǹkan kẹ́nìkan ó yẹ̀ wò. والنبيين Masha Allah. وآتى المال على حبه ذوي قربى وآتى المال على حبه ذوي القربى. وآتى المال على حبه ذوي القربى àwọn alásùnmọ́ rẹ̀ ó máa ṣe dáadáa. Mo gbọ́
وآتى المال على حبه حبه ذوي القربى. gbogbo àwọn tí ń súnmọ́ aládùúgbò nínú ẹgbẹ́ májè wọn mọ̀ ọ́ lẹ́yìn tí máa dájà alẹ́ mítìn gbogbo gbà. wọn ní sẹ́yìn mọ̀ pé lágbájá èyí tá a sọ yìí akànṣọ tí a ní bọ́ bá dé nísìn yóò dàrú lóòótọ́ ló sì dé lóòótọ́ ló dàrú. má jẹ́rú èèyàn bẹ́ẹ̀ o fi ìwà ọmọlúàbí rẹ fi kún ìrun tó ń kí. وآتى المال على حبه ذوي القربى واليتامى ó sì máa tọ́jú àwọn ọmọ òrukàn ó máa tọ́jú ọmọ òrukàn واليتامى ọmọ tí ò ní baba láyé mọ́ òun lọ́mọ òrukàn ìyá ọ̀sọ́ ọmọdọ́mọ òrukàn bàbá nìkan lọ́sọ́ ọmọdọ́mọ òrukàn má kan ọmọ òrukàn ń kó pé bàbá rẹ bí ṣe é ṣe náà nù má kàn ń kó. واليتامى والمساكين Allahu akbar. والمساكين ó tọ́jú àwọn aláìní ibi àwọn ìwọ ọmọlúwàbí wà nù tọ́jú ọmọ tí ò ní bàbá mọ́ bóyá kò ní ìyá mọ́ ìwọ dúró fún un gẹ́gẹ́ bí ìyá àti bàbá máa sojú ṣe rẹ lára rẹ ìwà ọmọlúwàbí tí ò gbọdọ̀ bọ́ sọnù nìyẹn bọ́ ọ bá kí irun lẹ́gbẹ̀rún ọdún ọlọ́run lè ní gbà á bọ́ ọ bá ti láàánú. وابن السبيل جل ما لا يموت. وابن السبيل inú àwẹ̀ la wà yìí inú àwẹ̀ la wà yìí wabna sabil gbogbo àwọn arúgbó tó wọn mọ̀ pé wọn ò lágbára àti ṣiṣẹ́ mọ́ tọ́jú wọn ìwọ ọmọlúwàbí nù bẹ́ẹ̀ nìkan bá bí ó rè pé sọ ọmọ bàbá ń rí ni ó pé mọ̀ mọ́ tọ́jú ẹ̀. وسائلين Allahu akbar kabira. وسائلين وفي الرقاب wasailina. وسائلين ẹ pariwo Ọlọ́run jàmá ẹ tún pariwo ẹ lẹ́ẹ̀kan sí i ẹ máa gbọ́ bọ́lọ̀ ń ṣe ń kà á bọ̀ látòní o ibi tó ọmọlúwàbí pé sí nìyẹn o ọ gbọ́dọ̀ wà pẹ̀lú ìsìláàmù rẹ tó ń ṣe wasailina. وسائلين àwọn tí wọ́n máa béèrè àti à ń béèrè èèyàn wá bá ọ pé kò sí ń tá jẹ nílé ẹ dákun ẹ ṣàánú wa ẹ ṣàánú wa ọwọ́ adébẹ̀ lọ́wọ́ ni sẹ́mi mọ́ bá ti ń jẹ́ ni. orúkọ apá orúkọ ẹsẹ̀. gbogbo òrùn tó kí ti bàjẹ́ ọlọ́run ló mọ̀ gbá. وسائلين èèyàn ń tẹ́wọ́ sí ọ pé sàrà àtòrí ọlọ́run ò ní apá rẹ lọ́kàn ní àbẹ́sẹ̀ rẹ. àbójú ẹ ló fọ́. ó sọ́ọ̀pọ̀ orí náà rí mi báyìí àbí bọ́ọ̀ bá fọ́ lójú mo tiẹ̀ lè fún ọ lówó. وسائلين ẹni tó bá pa ojú tì mára o àwọn là ń pè ní sá ìlú iná ó ti ń tọrọ yóò tọrọ lọ́wọ́ rẹ alájí ẹ dákun torí ọlọ́run ní àwẹ̀ yìí náà ni ọ̀gbẹ́ni kan ó di ọsàn sápò ó di ọsàn sápò ọsàn mẹ́ta lápá ọ̀tún mẹ́ta lápá òsì. ọsàn mẹ́fà. ọwọ́ adébi gbé ń sàlùwàlà mágírìbì lọ́wọ́ ọsàn tí ń bẹ lápò rẹ̀ náà ló ní láníyàn pé òun ó fi sínú. ọwọ́ sàlùwàlà tán ẹnì kejì tó wà lọ́ọ̀kan tó náà ń sàlùwàlà ọwọ́ ń wò ó gbà náà ọwọ́ sàlùwàlà tán lọ́ba kọ́ ọba kù lọ́mọbẹ kékeré kan jáde lápò lọ́ba ń la ọsàn yẹn pé ẹnu ti tó o sí ẹni tó wà ń wò lọ́ọ̀kan wá dìde níbi tó ń wà ọwọ́ á lọ bá pé aláàjì yẹ pẹ̀lẹ́ àkó àbájá tó ní
ẹ dákun ṣé mo lè mo ráwẹ́ rí kan bẹ̀ ṣé mo lè ráwẹ́ kan bí ọ̀sán yín ọwọ́ ni ojú orí rẹ tó ojú ntí mo mú lọ́wọ́ yìí náà ní àwọn ntí mo mú lọ́wọ́ yìí náà. ó sì ló gba ẹ̀ ó fẹ́ kírun. wàsá ìlí náà. ẹ dákun ìwà wo ni ìwà ọmọlúàbí irun wo ló fẹ́ kí àwẹ̀ wo ló gbà ń jọ́nà tọ́lọ́hún ó gbà. wàsá ìlí náà. ọlọ́run láwọn tí ò tijú tí a ń tọrọ ẹ fún wọn. wàsá ìlí. وقال رسول الله صلى الله عليه وسلم اتقوا النار ولو بشق تمرة فإن لم تجدوا فبكلمة طيبة صدق الرسول الكريم اتقوا النار أنا بني أبرونا ẹ bẹ̀rù náà o ẹ bẹ̀rù náà ẹ bẹ̀rù náà. ولو بشق تمرة kódà bọ́ bá jẹ́ pé أو دابينو كان àwẹ̀ dàbínù kan ni ẹ fi bẹ̀rù náà. torí ibi tó ò lérò pọ́lọ́ ń gbégbé ìyà tí ó gbégbé ìyà yọ sí ọ ibẹ̀ ni ó gbà yọ. ń bọ́ ọlọ́run sọ̀rọ̀ lọ tínú Al-Qur'an ọlọ́run wá ń fún ànábì Muhammad صلى الله عليه ó ń وسلم fún un ní sùúrù pé ó ṣe sùúrù ní pẹ̀lú àwọn èèyàn rẹ̀ yìí o ìwọ fi wọ́n lẹ̀ o sanastajrijuhum min haythu la ya'lamun. يعلمون ọlọ́run wà nábì fi wọ́n lẹ̀ ibi tí wọ́n gbé mú wọn ò ní mọ̀. وأملي لهم wa umli lahum. كيدي متين ọlọ́ni fi wọ́n lẹ̀ ìwà nábì fi wọ́n lẹ̀. وأملي لهم وأملي لهم إن كيدي إن كيدي متين ọlọ́ni mo kan sára síra mi ètè wò lẹ́yìn ọmọ ẹ pariwo ọlọ́run lẹ́ẹ̀kan náà ọlọ́ni mo kan sára síra mi èmi ọlọ́run mo kan sára síra mi ètè tí wọ́n ń dá ọgbọ́n tí wọ́n ń dáhùn ètè mi ó tètè máa dà ní. ذرني Dharni ومن يكذب بهذا الحديث Allah سنستدرجهم من حيث لا يعلمون ọlọ́ni fi wọ́n lẹ̀ wọ́n mú wọn níbi tí wọn ò lérò. ذرني ذرني ètò ń ká lọ àfa wọ́n jí ó gbé ọlọ́gbò mi. àwọn tó tọrọ ẹ fún wọn. نعم فضل. اتقوا النار ولو بشق تمرة فإن لم تجدوا فبكلمة طيبة gbólóhùn tó dáa tí o bá sí ní tí o fi ṣe sàárà sí sọ̀rọ̀ rí lẹ́nu ọ̀rọ̀ rẹ lẹ́nu sọ dáadáa ìjọmọlúwàbí nù. èèyàn ń tọrọ nǹkan lọ́ọ̀rẹ́ wà ń lọrẹ sọ pé ọfọ́ lójú ni àbò òdì létí. àbòdì létí ẹ̀yin bíbí ẹ̀ mà yàyàkú yà á pọ̀ o. ẹ sì lérò pé wọn ebi wọn náà ń tọrọ lọ́wọ́ lọ́hùn. àbí ẹni tí wọ́n ń tọrọ lọ́wọ́ rẹ̀ sórí ni ó sì ń fún ọ ní ntọ́nfẹ́. wo fi dúpẹ́ lára rẹ̀ ọlọ́run láwọn tí ń tọrọ ẹ fún wọn. fọdàlà. àwọn tó wà lọ́wọ́ ẹ báwọn èèyàn san gbèsè. wọ́n fi rí kọ́. ẹ yọ wọn kó lóko gbèsè. ẹ là wọn níbi wàhálà. ẹ bọ́kun ẹrú lọ́dọ̀ ẹni tí ọ̀rọ̀ owó tó fẹ́ ná ó ti di wàhálà fún. ẹ bọ́kun ẹrú lọ́rùn ẹ̀ tọ́rọ́ ti dẹrú. ẹ bọ́kun ẹ lọ́rùn ẹ̀. Masha Allah. ẹ pariwo ọlọ́run jàmá. Allahu Akbar. ṣé ẹ fi ara balẹ̀ gbọ́ ogun tá a ti ń kà bọ̀. ẹ wá gbọ́ lọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ wá sọ pé wà á kì í mi sọ́lá ta. gbà gbogbo nǹkan wọ̀nyí bá pé tán bọ̀ bá kírun gbà náà á gbà. ẹ wo títí ń kà á bọ̀ látàárọ̀ ipò kẹwàá lọ́lọ́run tó gbìjẹ́ sọ pé bọ́ ọba wa nígbà náà wá kírun á gbà á. Allahu akbar.
وأقام الصلاة. nígbà tí gbogbo òwò ọmọlúwàbí yìí bá ti pé sí ọ lára wá kírun bọ́ ọ bá kírun gbà náà àgbà ọ lẹ́rú. وآتى الزكاة. nígbà náà ló lè yọ zakat àgbà lọ́rẹ̀ ọyọ zakat a sì mọ bí wọ́n ṣe ń yọ zakat wọ́n ṣàlàyé ẹ̀ agídí inú òjì àgbọ́ ìfẹ́ ẹnu bọ́ ọ bá fẹ́ yọ zakat yìí ṣe ń tà pinnu ẹnfílọ́ọ̀pù tó wàá rè kó fún ìmáàmù mọ́sálásí pé àtẹ̀yìn àtàwọn àáfàá yín yòókù ẹ sọ fún wa pé zakat mi nù ọlọ́run ọgbà o ọlọ́run ọgbà o ntí ń jẹ́ zakat ó yàtọ̀ fún sàrà ó yàtọ̀ o lè pín ẹnfílọ́ọ̀pù gbogbo àwa tá a wà ń bí sàrà ló ṣe ọ̀yọ́ sàká o ntá à ń pè ń zakat odidi owó ni zakat odidi owó ni ntọ́ jẹ lérè lódidi ọdún kan lórí bísínẹ́sì ẹ òun ni zakat wọ̀ bọ́bọ́ wa jẹ́ pówó náà ó pé 1 million àbí ó tiẹ̀ wá kéré ó jẹ́ 500,000 irú 1 million ó lè pín fẹ́ẹ̀yàn méjì ó gbé fún ọ zakat mi ni o zakat tí mo yọ fún ọ yìí sàmì rẹ o tó bá dọdún tó ń bọ̀ òwò tí wọn náà bá fi ṣe ọ gbọ́dọ̀ yọ zakat ń bẹ o èmi ti yọ tèmi fún ọ o ó jì ọ mà àyè sì dúpẹ́ lórí zakat alájì ẹ sí àná ọ̀ràn ló fún ọ ọ̀ràn ló fún ọ ntí jẹ́ zakat nìyẹn. وأقام الصلاة وآتى الزكاة. Allah. والموفون بعهدهم إذا عاهدوا. Ọlọ́run ní ara àwa ọmọlúwàbí tí ò gbọ́dọ̀ mọ̀ sí lára mùsùlùmí àdéhùn tó o bá ṣe máa mú un ṣe. والموفون بعهدهم إذا عاهدوا. àwọn tó o bá ṣàdéhùn mú àdéhùn náà ṣe o àdéhùn tó o bá ṣe. ìwọ ọkọ àdéhùn tó ṣe fún ìyàwó rẹ mú un ṣe. mú ṣẹ. mú àdéhùn mú un ṣe. والموفون بعهدهم إذا عاهدوا. ẹni ó ṣàdéhùn fún pé kó wá lọ́túnla ó wá dé ńjọ́ kẹta ó ẹsẹ̀ wá tún béèrè pé ẹ jọ arákùnrin kí lẹ́yìn ń fẹ́. kí lẹ̀ ń fẹ́. ó ní mo wá ń jẹta ẹ̀yin náà lẹ́ni kí n wá lónìí lọ́wọ́ ni èmi ti gbàgbé ewé yẹn ń tẹ́ mo ti gbàgbé ọlọ́run ti gbàgbé ìwọ náà nù. Allah. والموفون بعهدهم إذا عاهدوا. bẹ́ẹ̀ bá ti ṣàdéhùn ẹ mú ṣẹ àdéhùn tó bá ti bẹ́ẹ̀ nìkan ṣe yá lọ mú ṣẹ. arákùnrin kan wà gbogbo òkèsàn wọn máa ń pè é sí ọba sì débẹ̀ ni ó sọ fún wa pé mo fún yín ní 500,000 ọba rí i pé ilẹ̀ bá fẹ̀ táwọn èèyàn ṣàpọ́nlé ẹ̀ ń bẹ̀ àní mo fún yín ní 1 million wọn ò rí 50,000 gbà lọ́wọ́ rẹ̀ rí yọkọ̀ fẹ́nu yàrá lẹ̀ ní. ń bọ̀ ọlọ́run wà á mú sọ́lọ́ máa dúró derú wọn ni wàláyé. ó ní sanastadrijuhum min haythu. سنستدرجهم من حيث لا يعلمون. Allah. إن كيدي متين وأملي لهم إن كيدي متين. والذين كذبوا بآياتنا سنستدرجهم من حيث لا يعلمون
ọlọ́run láwọn tí ò gbà mí gbọ́ tí wọ́n pọ̀rọ̀ mi nírọ́. kí سنستدرجهم wọ́n dúró èmi ọlọ́run bíi tí wọ́n gbà yọ sí wọn kò ní dùn mọ́ wọn nú. سنستدرجهم من حيث لا يعلمون. ó wá lọ ó ti máa parọ́ bẹ́ẹ̀ ó sì ra ilé sí ó ra ilé sí Dallas lamẹ́ríkà ó ra lébẹ̀ ntọ́pẹ ládírẹ́sì ẹ̀ Nàìjíríà ìjọba Amẹ́ríkà kọ lẹ́tà sí pé ilé rẹ̀ tó rà sádùúgbò báyìí tètè wá kó wá mójútó o. Wọ́n kọ lẹ́tà àkọ́kọ́ ọ̀sẹ̀ kejì wọ́n tún kọ̀ mí ọ̀sẹ̀ kẹta wọ́n tún kọ̀ mí fúnra wọn ni wọ́n wá gbégi lé orí lẹ́tà yẹn wọ́n kúrọ̀sì ẹ̀ látọ̀hún wọ́n fi red biro wọ́n fi kúrọ̀sì ìwé yẹn. والموفون بعهدهم إذا عادوا. tọ́ ọ wá sọ fún mi mo ní Alhaji àwọn Amẹ́ríkà lè jù yẹn lọ ẹ tètè lọ fa ẹ tètè lọ síbẹ̀ o. mo wá béèrè lọ ọmọ tó wà lọ́hùn pé ṣé ìwọ yìí dé ilé Alhaji báyìí báyìí ni ó lóun máa ń débẹ̀ oníbẹ̀ tó ń ti débẹ̀ tó jọ mẹ́ta mo ní mo fọ lọ́hùn ọba bẹ̀ ọ́ sáré lọ́kọ́ lọ wọlé náà lọ́ọ̀rẹ́ wò lọ́ wọlé yẹn sáájọ débẹ̀ rí ọlọ́jọ débẹ̀ rí ọ̀ya lọ́ọ̀rẹ́ wò ọ wá lọ àwọn tí wá gbé gbogbo notice nǹkan tíjọba Amẹ́ríkà fi gba ilé òun lọ́wọ́ ẹ̀ wọ́n gba ilé yẹn billions lọ́lọ́rẹ̀ ìfira lẹ́mẹ̀ o billions wọ́n wá ní nítorí pé kókó bẹ̀ ọ̀gá tó àti wọn rúlà àfi rúlà wọn kókó tó hù ń bẹ̀ ní wá ní yóò dá wàhálà alẹ́ ládùúgbò yẹn kó wò pé kókó tó hù ń bí ilé rẹ̀ ó ti ju rúlà kan lọ. àìmọye ilé táwa kọ́ sí new site táà ní ṣe nǹkan kan sí. والموفون بعهدهم إذا عادوا. ilé rẹ̀ kókó tó wù ń bẹ̀ ó wá ju rúlà lọ níta Amẹ́ríkà fi gba lẹ́nu o. torí kókó. mo wá sọ mo ní Alhaji mo ní ìwà kan dẹ̀ wá tẹ́ ẹ̀ máa wò mo ní bá a bá jọ pàdé lóde àbí mi ò tiẹ̀ sí ń bẹ̀ owó ńláńlá lẹ̀ máa wù ẹ sì fi jó kankan fún ẹ ní kọ́bọ̀ rí orí kankan gbà ń bi gbogbo àdéhùn àyà tí mo wá sọ ní ìsinmi mo wá sọ mo ní àṣẹ Ọlọ́run tó sọ pé sanna ṣẹ̀dẹ̀rí ju gómìnà àìsùn láyà. ń yọ sí wọn lọ́nà tí wọ́n rò. ẹ ṣàfihàn ọ̀nà tí wọ́n gbà yọ sí kò ní retí ẹ̀. inna kaidi matinun. Ọlọ́run ní inna kaidi matin ètè tèmi Ọlọ́run ló yí. wa umli lahum. Allah. inna kaidi matinun. Allahu akbar. inna kaidi matin. والموفون بعهدهم إذا عاهدوا. والموفون بعهدهم إذا عاهدوا. والصابرين في البأساء والضراء. Ọlọ́run ní ètò tó pẹ́nu wa ọmọlúwàbí èèyàn tí ò gbọ́dọ̀ mọ́ wà pẹ̀lú ẹ̀sìn wa. Allahu akbar. والصابرين في البأساء والضراء. الصابرين في البأساء والضراء. والصابرين في البأساء. ó ṣe sùúrù. lásìkò aship. bọ́lọ̀ ń bá gbé. bá gbé ṣe dé. bọ́ bá gbé bí ti ṣe dé. ó ṣe sùúrù. ngbà nú bá ń dùn. bọ́ọ̀bà rẹ́rìn ò gbọ́dọ̀ rìn pọ̀. àyè yọ̀
ọpẹ́ là á dá ọlọ́run ní fálíyẹ́dí àkú قليلا wọ́lìyẹ́bùbù كثيرا ó wá ní jàsá án. بما كانوا يكسبون. ọlọ́run ní bẹ́ẹ̀ bá bí n bá ṣoore tó pọ̀ fún yín ẹlẹ́rìí máa ń wọ́n o. فليضحكوا قليلا ẹlẹ́rìí máa ń wọ́n. فليضحكوا قليلا. bọ́ ọ bá fẹ́ rẹ́rìn oore tọ́lọ́run ṣe fún ọ àìrìn kára alẹ́ kejì ọ máa gbọ́ ọlọ́run ní ẹlẹ́rìí máa ń wọ́n nítorí pé ẹkún ní ọgbẹ̀yìn ẹ̀rín. وليبكوا كثيرا. bẹ́ẹ̀ bá wá rántí agbára èmi ọlọ́run ọba pé a ṣe yóò wù ní mí. وليبكوا كثيرا. ẹ̀sùn ẹkún kọ́nù ọ̀wọ̀ yín kí wọ́n bẹ̀ yín kẹ́ ẹ má gbà. جزاء بما كانوا يكسبون. جزاء بما كانوا يكسبون. àfa wọn ló tún kù bẹ́ẹ̀. صابرين في البأساء ó ṣe sùúrù bí dáadáa bá dé. lásìkò nira. fadal. وصابرين في البأساء wàdọ̀ráì. والضراء. lókèjì bá dé ọba yọ sí ọ àwẹ̀ ló dé yìí ọ jẹ́ nǹkan tó dáa látijọ́ tá a ti bẹ̀rẹ̀ ọgbà bẹ́ẹ̀ kódà ọ gbọ́dọ̀ sọ lọ́rọ̀ fọlọ́hún pé tí a jẹ láàrin nǹkan rẹ jẹ látijọ́ àwẹ̀ ti bẹ̀rẹ̀ ojoojúmọ́. ọba ajídára ó lè pé ọmọ jẹun mọ́ àbí ẹ̀rí kí ni. ó wá ní fùfú la fi ń jẹ sàárì látún fi ń sínú ṣé bó o ní appetite. وصابرين في البأساء والضراء. Masha Allah. وحين البأس. Allahu akbar. أولئك الذين صدقوا. وأولئك هم المتقون. ẹ pariwo ọlọ́run jàmá ọlọ́run ní àwọn tó bá tẹ̀lé ogun tá a kà kalẹ̀ yìí sọ́dà kú. kò sí àní-àní àwọn ni wọ́n gba èmi ọlọ́run gbọ́ wọ́n sì hu ìwọ ọmọlúàbí torí wọ́n gbà fún mi wọ́n gba ogun tí mò ń fi ń lọ̀ wọ́n àwọn nìkan lólódodo kò sì sí ní tó jẹ́ wọ́n jólódodo ju pé wọ́n bẹ̀rù èmi ọlọ́run lọ. Nasi tazkira. Ìwọ ọmọlúàbí àgbọ̀dọ̀ má fi kún má jojú rẹ ó lé Anab Muhammad sallallahu alaihi wasallam. ngbọ́ ọlọ́run ó máa sọ fún ànábì ó ní wábì máa ń rámàtí minallahi lintalahum oore tí mo ṣe fún wa ànábì tí mo ṣe fáwọn ànábì yòókù ó náà ni pé فظن غليظ القلب لانفضوا من حولك لانفضوا من حولك الله فاعف عنهم واستغفر لهم الله وشاورهم في الأمر وشاورهم في الأمر إذا عصمت رحمة من الله لنطلعون. ọlọ́run ní wa ànábì bójú rẹ̀ bá le tẹ́mi rẹ̀ le tọrọ rẹ̀ le لانفضوا من حولك àwọn èèyàn sá fún ọ. من حولك sùúrù ni ó ṣe. فاعف عنهم. ọlọ́run ní sàmójúkò fún wọn. فاعف عنهم. ìyàwó rẹ̀ sí ọ̀nù ilé ó wá ń fara ní òun fara ní débi pé ń bọ̀ ọba kò nira òun bá àwọn ọmọ tó ń bá a sunkún. فاعف عنهم. ìwọ ló ní ìyá rẹ̀ tó jẹ o. فاعف عنهم. fàáfọ ánìkù. واستغفر لهم. gbogbo ẹni ọba ṣe ọ foríjì wọn. واستغفر لهم. foríjì wọn àìsọ pé n ò ní foríjì ọ láíláíláí. pàápàá jùlọ nú àwẹ̀. bí ìyá rẹ̀ ó ṣe pọ̀ tó ni.
واستغفر لهم ọlọ́run ní sàmójúkò fún wọn kó foríjì wọn. وشاورهم في الأمر. a pé èèyàn jókòó báyìí náà ni sáwúrà ní gbogbo wájọ ń ṣe yìí wàlẹ́ ẹni tọrọ alukurani ta sọ yìí tí ọba ti jọ lójú nǹkan kan ò lè jọ ọ lójú láyé mọ́ jáànámọ̀ ni ó sì kọ́ ọ lẹ́kọ̀ọ́. وشاورهم في الأمر. àgbé wá sí kalẹ̀ nítorí nǹkan kan fúnra ọlọ́run ló ní sáwírí hóńfẹ̀lẹ̀ àmúrí. ẹ pera yín jọ ìwà ànábì pé wọ́n jọ kọ́ ọ máa bá wọn sọ̀rọ̀. ibẹ̀ ńlá àgbé mẹ́ni tiwa ibi tá a ti mẹ́ni ìyanu ibi tá a ti mẹ́ni ìkẹ́nìyẹn. وشاورهم في الأمر. ọlọ́run wá ní wáyé sá àsámtà. فإذا عزمت توكل على الله. ọ̀rọ̀ náà la sọ fúnra wa yìí o. láti reach conclusion. conclusion wa nìyí o. o lè sin lọ́hùn lásán kọ́ ọ má fi wọ ọmọlúàbí sí i. o lè sin lọ́hùn lásán kọ́ ọ má ní sùúrù kọ́ ọ má lámójúkú o kọ́ ọ má gbàdájọ́ tọ́lọ́run bá gbé wá tó gbé wá lónìí nìyẹn ọ̀tọ̀ lè ti ń gbé bọ̀ lọ́la ọgbọ́dọ̀ gbà bẹ́ẹ̀. أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. ولا تبطلوا أعمالكم ولا تبطلوا